ohun tí a mọ̀ nípa ìkọlù àwọn agbébọn tó ṣekú pa ọ̀pọ̀ èèyàn ní Kaduna rèé o ẹ wá gbọ́ o àwọn agbébọn ti tún ṣe ìkọlù tuntun sí agbègbè Benin Wari ní ìpínlẹ̀ Kaduna lẹ́yìn tí ọ̀pọ̀ ìjíròrò àlàáfíà wáyé ní agbègbè náà. Ìkọlù ọ̀hún wáyé ní ìlú Kiyalo tí ọ̀pọ̀ ẹ̀mí sì ṣòfò pẹ̀lú àwọn aráàlú ní èèyàn 9 ló pàdánù ẹ̀mí tí ọ̀pọ̀ sì tún farapa yánnayànna. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ṣùgbọ́n ènìyàn 7 ló pàdánù ẹ̀mí tí èèyàn 5 sì farapa gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá sì sọ. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Masir Hassani ló sọ eléyìí fún ilé-iṣẹ́ ìròyìn. Ó ti tó ọdún kan báyìí tí ìjíròrò àlàáfíà ti wáyé láàrin àwọn èèyàn Benin Wari àti àwọn agbébọn tí ìgbàgbọ́ sì wà pé ìpàdé náà yóò mú àlàáfíà wá sí inú ìlú náà. Ẹ̀wẹ̀ àwọn aráàlú ní àwọn agbébọn tó ṣe ìkọlù tuntun yìí ni wọ́n wá láti ìpínlẹ̀ Katsina. DSP Masir Hassan ní àwọn ọlọ́pàá kojú àwọn agbébọn náà kété tí wọ́n gbọ́ ìròyìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bákan náà ní ìpínlẹ̀ Kaduna ọmọ ogun iléeṣẹ́ ọlọ́pàá 2 pàdánù ẹ̀mí nígbà tí àwọn 2 míì sì farapa lásìkò tí àwọn agbébọn kan kọlu iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Sonkuwa ní ìjọba ìbílẹ̀ Sango Katafu ní ìpínlẹ̀ Kaduna. Bákan náà ni àwọn agbébọn tuntun àwọn ọ̀daràn tó wà ní àtìmọ́lé sílẹ̀ lásìkò ìkọlù ọ̀hún eléyìí tó wá ní alẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2025 yìí. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn tí ọwọ́ tẹ àwọn afurasí kan tí wọ́n tú ẹ̀rọ amúnáwá lọ ní agbègbè Ramai, agbègbè kan tó súnmọ́ ìlú Sonkuwa. Àwọn agbègbè yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn abẹ́lé ṣe ṣàlàyé wá láti agbègbè Kasia níjọba ìbílẹ̀ Kasia tí wọ́n sì ya wọ iléeṣẹ́ ọlọ́pàá ní Sonkuwa. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú wọn rò pé olórí wọn wà ní àtìmọ́lé iléeṣẹ́ ọlọ́pàá ni tí wọ́n sì gbìyànjú láti gba ìtúsílẹ̀ rẹ̀ pẹ̀lú ìkọlù iléeṣẹ́ ọlọ́pàá. Ọ̀pọ̀ àwọn afurasí ọ̀daràn tó wà ní àtìmọ́lé ni àwọn agbébọn tú sílẹ̀. Ìkọlù yìí já sí ìjà ńlá láàrin àwọn agbébọn àti iléeṣẹ́ ọlọ́pàá fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára. Ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.